Elédùmarè wa góńgó ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba fẹ́nifẹ́re ọba ìjọba pé agbẹnimọ́dẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀ gún ọba nígbàlá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò àgbò ti fi ọmọ ẹ̀ náà fìn ìbà àwọn akọni obìnrin àwọn akáṣọdẹ́rí mọ́rẹ̀ẹ́rù obìnrin bambam tán yanyan ìbà aláàlú ògiri òkò òbẹ́lẹ́kún sókẹ́rù òbẹ́lẹ́kún òmùbádásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sókún láàárọ̀ yẹn sẹ́yẹ ní oṣù láàárọ̀ yẹn sùnkún ẹ̀bàrà jẹ́ra tó pa èṣù mọ́sí mímọ́sí ilẹ̀ Yorùbá mọ́sí àwọn olólùfẹ́ mi àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn ọ̀tá tiwa àtàwọn olólùfẹ́ mi àwọn ọ̀tá wọn ní kí wọ́n èṣù mọ́ ṣe kọ́ wọn dà láàmú. ìbálẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkẹ́rẹ́ lábọ́ọ̀kà tó dá lápòrè bẹ́ẹ̀ kò lójú bá ilẹ̀ ó lànà ilẹ̀ ìbàrẹ̀ mọ́jà ṣe ọ̀tẹ̀ mọ́jà tó dúró rẹ̀ mọ́lẹ̀ mọ́jà kẹ́gun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni tá ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè mọ́jà bá rọ ẹni bẹ́ẹ̀ mọ́jà bá tó papọ̀ mọ́jà bá dá nǹkan papọ̀ bẹ́ẹ̀ ni ó rí àṣẹ Èdùmàrè. tó ọlọ́run àánú ọlọ́run ràn lọ́wọ́ ọba tó lè kápọ̀ ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣe gbogbo ọba jíkọjọ́ kúdà àdúpẹ́ ó kàwáyé wẹ́dà change padà láti ìrọ̀lẹ́ àná ó yí padà ní Nàìjíríà ń bí àti wàánú ọ̀rìnrìn gidi gbogbo ẹ̀ tutù ní látàná ọpẹ́ ni fún wọn Ọlọ́run ọba ilé tí gbogbo ẹ̀ gbóná yiriyiri tẹ́tẹ́lẹ̀ àtúntì kò níbi gbígbóná yiriyiri. ibi táwa bá dé láàárọ̀ yìí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá Ọlọ́run ọba ò ní jẹ́ ká rógun wàhálà ànírógun pẹ́ẹ́tùká gbogbo àwọn ibi tá a sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ ètò ààbò ẹjọ́ nítorí Ọlọ́run ọba ẹ má mú ọ̀rọ̀ kúrò lórí ẹjọ́ ẹ ṣàánú wa torí pé nǹkan ti ń bàjẹ́ lọ nǹkan bàjẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò nǹkan bàjẹ́ púpọ̀ náà àwa Yorùbá la mọ oore ọ̀fẹ́ tọ́nà ṣe fún wa àmọ́ rárá nígbà tá a sọ̀rọ̀ ń pa ìran Yorùbá lánàá tá a sọ pàtàkì wa iṣẹ́ ribiribi tá a ti ṣe nínú ìgbésí ayé àwọn neighbor wa báyé wọ́n ṣe lójútùú tó nítumọ̀ lónìí ipa tí Yorùbá kó ló pọ̀ jù pàápàá jùlọ àwọn ẹ̀yà àgbò ó ní mo ṣàfihàn rẹ̀ lánàá wàhálà àti ìlàkàkà bàbá Samuel Ajayi Crowther lórí bó làwọn Ìgbò ṣe jẹ́ èèyàn wọ́n sọ ìwé hospital bàbá ló mú lọ fún wọn bẹ̀ education bàbá ló mú lọ fún wọn bẹ̀ ìwé tí wọ́n ń kà bàbá ló kọ bible èdè wọn bàbá ló kọ wọ́n pè é kékeré kan beginners primer táwọn kékeré máa ń kà bàbá ló kọ fún wọn lédè Ìgbò kẹ́lẹ́ mọ́rú wàhálà táwọn bàbá wa ti ṣe lórí ẹ̀yà míì tí ètò sẹ́yà tiwa ṣùgbọ́n ká gbọ́ pé àwọn ẹni wà tó máa fẹ́ yàn lé wa lọ́wọ́ wọ́n mọ wá halẹ̀ mọ́ wa wọ́n mọ dókòókò mọ́ wa lórí dúkìá wa ẹ̀jẹ̀ àkíyèsára àwọn àgbàlagbà kan nílẹ̀ ọ̀dọ́ wa bí ló dẹ̀ ṣe àwọn mistake yẹn wọ́n wà láwọn tó ṣe mistake yẹn ọdún kan wà tí bàbá kan jáde tí bàbá yẹn ní Ìgbò àwọn náà lówó jù lórílẹ̀-èdè yìí mo rẹ́rìn jọ́nà wọ́n rí pé wọn ẹni tó sọ̀rọ̀ jọ́nà ò dá owó mọ̀ ló sọ pé Ìgbò ló lówó jù ẹni bá dówó mọ̀ pé Ìgbò ní nǹkan kan ìhàlẹ̀ àtẹnu lásán ni wọ́n ní kì í sàwọn ọmọ wa ká mọ́lẹ̀ ní ṣùgbọ́n mo kàn fẹ́ kí Yorùbá wọ́n pàtàkì ara wọn ní. ìkejì Ìgbò ní nǹkan kan ẹ̀ mẹ́jọ parọ́ tán ẹ̀jẹ̀ ẹnì kejì tó tún ṣe irú mistake yẹn àìpé àgbàlagbà ṣe mistake ẹ má bínú sí mi ní bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n ní tá a bá fẹ́ mọ̀ ṣe irú ọdún ajé tá à ń ṣe lónìí àwọn Ìgbò ló yẹ ká ké sí kájọjọ mọ sọdún ajé torí àwọn gangan ni wọ́n ní ẹ mọ̀ wọ àwọn ọ̀rọ̀ àsọrí gẹni lẹ́nìí nígbà tí Ìgbò ṣe wọ́n lọ kọ̀tàn wọ́n bá láwọn àwọn gangan ara àwọn ni Yorùbá ti jáde
àṣé ìtàn bẹ tí wọ́n gbé Pamọ́lá Jésù wò jẹ́ àmọ́ pé bàbá wa Samuel Ajayi Crowther àwọn òun á fi Ajayi sí wọ́n á fi Samuel Crowther sí wọ́n gbọ́n ju èyí tẹ́ dúró yìí lọ èyí tẹ́ gbà wọ́n lálejò Ìgbò gbọ́n ju yìí lọ gan torí ẹ̀yin ronú kẹ́tọ́ sọ̀rọ̀ ẹ̀yin ronú kẹ́tọ́ bá yàn sí nǹkan ẹ̀yin ronú kẹ́tọ́ bá yàn sí papọ̀ ó wà fẹ́ ti Yorùbá gan àkóyawọ́ yẹn àmọ́ ẹni tó yẹ kásà kóyawọ́ sí ọmọ ìyá yín ẹ̀ máa farapamọ́ fún àlejò lẹ́ẹ̀mọ́ tó ra ká fún. mo sọ ìtàn kan tó ṣẹlẹ̀ Ìrágbèjì táwọn kan fi ń lu ìlù tó fi ń pe Ìrágbèjì ní ẹranko gọ̀gọ̀ pé bọ́ọ̀dá ọkọ̀ nítorí àpọ́nlé àpọ́njù fàlejò gbogbo àwọn bàbá àdàkọ tó wá kọ ẹyìn tó wá kọ ẹmu lọ́dọ̀ wa lásìkò ìgbà náà lọ́hùn Ìrágbèjì kówó fún wọn fi wọn sínú àjọ kán lè bá ní ibi tí wọn máa gbé pé ìwọ náà máa dájọ́ pẹ̀lú àwọn ìyẹn wa tó bá ń dájọ́ wọn bá tó bá rí kó wá ń bẹ àmọ́ bọ ọmọlé rẹ díẹ̀díẹ̀ tó fi nílé lórí owó rẹ ni ó Ìrágbèjì sí fàlejò tó dibi mọ́ Ìrágbèjì lọ́wọ́ wọn bá fi àlejò sí number 1 nínú àjọ àlejò gba number 1 tán ló bá kẹrù ẹ̀ kú òǹlù ló bá sá lọ làwọn ìlú bá sọ di nǹkan mọ́ àwọn ará Ìrágbèjì lọ́wọ́ ẹ máa ń pè Ìrágbèjì ní ẹranko gọ̀gọ̀ bọ́ọ̀dá ọkọ̀ look at that ẹ̀wù tó sọ Yorùbá dà kìí ṣe pé a fi ń tàbùkù Ìrágbèjì ṣùgbọ́n a fi ń sọ̀rọ̀ ìwà àti ọ̀yàyà tá bàbá wa ti ṣe tó dìbì mọ́ wọn lọ́wọ́ níbi ká máa pọ́n àlejò lé lápọ́njù meanwhile ẹsẹ̀ Ifá sọ pé ká pọ́n àlejò lé ká lè bá jèrè àlejò pé ìgbà mi máa ń wọ àlejò wà yóò múri dání ṣùgbọ́n púpọ̀ nú àlejò tí wọ́n rìn ibi ní máa ń pọ̀jù lọ́wọ́ wọn ẹ lọ wo statistically àlejò púpọ̀ nú wọn tí 100 bá wọlé bíi 70% ní òní bí lọ́wọ́ eléyìí tí ó jó orí mi ò ní ju 30 lọ ọgbọ̀n orí ọ̀ngàn ẹ̀ tó máa wà tí ó lè má tó tẹ́yìn gan bá kiri ìdí nìyí tá a ṣe ń fi àwọn fídíò wọ̀nyí rọ àwọn èèyàn wa ká má bàa kíra wa sínú wàhálà tá à ní bọ́m̀bẹ̀ Yorùbá ní ó ṣoore títí fàlejò àlejò bá sọ ilé rẹ̀ dílé mọ́ wọn lọ́wọ́ nítorí pé bóyá kò rọ́kùnrin bí ìwọ̀nba ọmọ tó bí obìnrin ni wọ́n ti lọ lọ́kọ ìyàwó rẹ̀ kú wọ́n sì ń gbà wọn ò sì mẹ́lòmíì mọ́ jà àwọn àlejò yẹn lọ àlejò máa ń kílè mu nígbà táwọn yẹn rẹ́bí rẹ̀ kankan kì í fẹ́ rẹ́bí ẹ̀ tí fàlejò bá wá láti ìlú òkè yóò ní níbo kò síbi tí wọ́n lè ti kọ́ lọ dé sọ́tẹ́ẹ̀lì òun sanwó hòtẹ́ẹ̀lì wọn lásán pé kò sáfẹ́ kán máa rí bọ́ọ̀lù lówó lọ́wọ́ àdéhùndéédé àwọn ará Ghana ló padà jogún ilé rẹ̀ lẹ́kọ̀ọ́ bí ń àwọn ọ̀rẹ́ ni tó nílé kò mọ́kùnrin àṣà obìnrin tó bí obìnrin méjì ti lọ́kọ ọkọ wọn ti kó wọn lọ lóyìnbó wọn ò sí tòsí débi pé wọn tiẹ̀ wálé wọn mi ò wá mọ́ ilé bá di ilé ẹlẹ́ni gbogbo kínní ló ṣe Yorùbá gan Haúsá ò lè ṣerú mistake yẹn láyé tí Haúsá bá ralé lọ́wọ́ yẹn ìyá rẹ̀ ní òjò ọmọ gbé papọ̀ kò nílò ẹ̀yà mi láyé ẹ lọ́wọ́ létà Haúsá tọ́lá tá gẹ́gẹ́ àwọn èèyàn wọn ní gbẹ́bẹ̀ Haúsá bá fi ra lẹ́sẹ̀ kò tó wáyé fi Yorùbá síbẹ̀ ajá pé àdúgbò tó ra lé sí Haúsá scarce ń bẹ tàbí kó jẹ́ pé àwọn tí wọ́n lè gba ilé ń bẹ wọn ò sí náà Haúsá tí ń bá rìn bóyá ra lé sí irú Lẹ́kí ó wá rí pé gbogbo àwọn ẹ̀yà tó ń bá ṣe ẹ̀yà àwọn Agége tí wọn ò lè gbé Lẹ́kí ni yóò fi tàtà tó kò bọ́ sọ́wọ́ èèyàn míì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ máa rá àwọn èèyàn rẹ̀ tó máa wá àfẹ́lẹ́ ìfarawa létí ni àwọn orí àṣejù orí àṣetẹ́ ọwọ́ Yorùbá ló wà olóko wá sí gbogbo ránù tẹ́ rí lẹ́ni tí ń ṣe wáyé ìyẹn wá kọ́ ni mò ń lọ ẹ wá wo bí ọmọ ìmí ìmọ̀ bóyá Yorùbá ni bí ẹ̀yà míì ni bó ṣe pọ́n Yorùbá lé tó ó pọ́n Yorùbá lé púpọ̀ èyí náà wò ó. Hello, my people. Good afternoon, good evening, good morning, depending on where you're watching me from. This one is to my Yoruba friends. I just want you to know that being a Yoruba is something to bank with, is something to take to bank, is something to be proud of, is something that you should
be appreciating God for on daily basis. Now, have you been asking yourself recently, why do people hate you? Some people, why did they hate you? Why did they want to, hear anything about you? It's because you are doing well. Nobody hates somebody that is failing already or is a failure. Okay, because you are success. That's why a lot of people, are hating you. They are jealous of you because of the level of success, that you've recorded. Now, in education, you are leading, in entertainment, in industry, in anything you can think of, in technology, you are leading. Your language is a global language. In the United Kingdom, in the United States, your language is one of the official language in any of these states, in any of these countries I just mentioned. Now, your food is something that is appreciated all over the world. Your language is spread across the globe. So that is enough reason for you to get the kind of hatred you are getting. Some people, if they don't come to your state, they are not successful. Now, some people traveling from their zone to Lagos is like traveling from Nigeria to America. So Lagos is like America to them. Ogun State is like Canada to them. Ondo State is like UK to them. And places like, what's it called? Maybe Oyo State should be like Australia to them. So if they don't come to a place, they cannot feed. So it is okay for you to be hated. It is okay for you to be tongue lashed or, online and everywhere. It is okay. It is okay for them to be, calling for war here and there. But one thing I want you to know is that being a Yoruba is something you can bank with. All right. So you should carry yourself with all, the royalty that, it deserves. Don't let anybody, bully you or anything. China rí ẹ̀wọ̀n tó pé Yorùbá ó tẹ́ ẹ bá dára rẹ̀ máa sí Yorùbá kó mọ̀ pé orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń rí pé àánú lórí gbà láti jẹ́ Yorùbá àṣẹ góòdì ni wá àwa là dára wa mọ̀ góòdì ni wá gbogbo ayé wa fẹ́ táàpù Yorùbá wọ́n wá ń wọ́n àti gba dúkìá wa kí wọ́n yí ọkọ̀ wa padà kí wọ́n sọ wá dé nílẹ̀ kí wọ́n sọ wá dé tó bá wù wọ́n kí wọ́n tó gba nǹkan wa àwọn rí bí advantage ká take advantage wa pé káwọn kan fún ọdún tí yẹn yí nǹkan dà mọ́ wa lọ́wọ́ àwa sì rí wíwà tá à ń sórí àwọn wàlùjẹ́ náà ṣé wọ́n yẹ ṣe wàlùjẹ́ náà yóò mọ wá àlùjẹ́ náà ọ̀run yóò sọ tayé nù yóò sọ àlùjẹ́ náà tayé nù látara pé wọ́n àlùjẹ́ náà tọ̀run tó ìsìtì ni fún Yorùbá tọ́lọ̀ ń bá ní ké gbọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ẹ wá wo ohun tá a ní ó ṣẹlẹ̀ lọ́rọ̀ ètò ààbò ẹ̀yin ènìyàn wa ẹ dákun ẹ mọ̀ di tiwa ọmọ di sí gbogbo tá a máa ń gbọ́ o màá fi àwọn arábìnrin kan léde sìn tẹ́ rí tí wọ́n ṣe tá a sọ̀rọ̀ nípa wọn pé wọ́n kó wọn lọ́yọ̀ọ́ pé àwọn Boko Haram wọ ìlú kan tó ń pè ní Ọ̀síẹ̀lẹ̀ àbí wọ́n gbórúkọ ìlú yẹn lọ́yọ̀ọ́ Ìsíẹ̀lẹ̀ tí wọ́n kó wọn tá kó tíṣà tá sì wọ́n ọmọléèwé ẹ lọ wo tí principal school yẹn obìnrin ní ẹ bá wo bí ìyá yìí ti ń sunkún màá ṣàfihàn rẹ̀ sí àti ọmọbìnrin tó pọnmọ sẹ́yìn pẹ̀lú ọmọ kékeré léjeléje sáwọn ilé ìlànà àwọn tá bàbá wa ń fún lẹ́nu o tí wọ́n ní ga Rabiu ga Jògónù wọ́n kó àdúgbò gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ sí ìlú kan náà pè lókùkù ìlú bàbá wa Oyinlọ́lá tẹ́ bá ti kó mẹ́ta tẹ́lẹ̀ lọ gbàyè igbó kan ń bẹ Fúlàní ni wọ́n ń pè ní Mọ́lọ́mọ́ odidi igbó ni Mọ́lọ́mọ́ ń gbé odidi igbó ni wọ́n yọ̀ǹda àwọn ìlú gbàyè ìlú tí mò ń bá wí ká máa gbọ́ mi bí mo ṣe ń sọ yìí odidi igbó lẹ yọ̀ǹda fún Mọ́lọ́mọ́ mo bàbá Mọ́lọ́mọ́ ti wà níbo ló ti wá táwọn ìyàwó rẹ̀ ń ta kúlíkúlí nínú igbó yìí mo mọ̀ bẹ́ẹ̀ dáadáa ìlú tí mo mọ̀ ní ọ̀kadà ni ó gbé yín débẹ̀ látòkùkù ọ̀kadà ni ó gbé yín lọ́dọ̀ rẹ̀ látòkùkù Mọ́lọ́mọ́ ń bẹ́ẹ̀ o tó fi bẹ̀yẹn ṣe bùgbé ibìjókòó ẹ̀ ní mọ ibi tí ó máa dánwò lórí ilẹ̀ yín oríjọ́ táwọn ọmọ rẹ̀ bá dé tá a máa fẹ́ yí lẹ́gbàá mọ́ yín lọ́wọ́ àwọn ọmọ ọba Òkùkù àti Gbàyè gbàlálẹ̀ wà tó rí i pé ọ̀ràn ńlá làwọn bàbá yín dálẹ̀ sí yín lọ́rùn
ìró ìtàfàjà dá sáwọn ọmọ tiẹ̀ náà lọ́rùn lónìí níbi àlejò wèrè gbígbà ṣẹ́ṣẹ́ ní báyìí pàlejò gbé wá kọ́lọ́n kó ṣàánú wa ní lọ́wọ́ àlejò tá a fún níbi kan pé ìwọ náà máa jẹun bí tí wọ́n náà bí ó sì tún gbà tẹnu tiwa mọ́ tiẹ̀ kọ́lọ́n ṣàánú wa ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn obìnrin yẹn. I am Mrs. Alamu, FR. I am the principal of Community High School, Esiele, in Orire local government of Oyo State. On Friday, around 9:30, we were attacked by a certain group of people, and a good number of us were abducted, the staff and the students as well. And we have been here since Friday. I am making this video to ask for help from everyone, starting from the federal government of Nigeria and Oyo State government, Engineer Seyi Makinde, the Christian Association of Nigeria, and all well-meaning Nigerians, that they should come to our help and settle this thing peacefully so that our lives will not be lost. I'm from Ibadan. I'm working at First Baptist Church Ogbomoso, Yawota area. Yesterday, the people of the young people came to our school, and we are making now both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government, both the church, First Baptist Church, Yawota, and the community. We need your help so that these people will release us. Please help us. Please help us. We need help from our president. We need help from our president. Tinubu, please help us. Our state government. Engineer Seyi Makinde, please. And both the Nigerian Christians, please help us. Please help us. Oh. The children are here, they are crying so that we will not waste our life. Please help us. Oh. We need your help. Help us. Oh. Don't neglect us. Oh. ní ìlú Ìkòyí ṣe mọ̀ pé mo sọ fún yín mo ní gbogbo àwọn ọ̀nà yẹn ọ̀nà tí mo mean particularly ní Ifẹ̀ sí Ìbàdàn ẹ wo ìlú Ìkòyí ní òde àná yìí ẹ gbọ́ ọ̀rọ̀ táwọn ọdẹ yìí sọ ọdẹ tó lọ sóko pẹ̀lú ọmọ rẹ̀ àti ìyàwó tí wọ́n sáré padà lọ́nà oko Ọlọ́run ló yọ wọ́n délé wọ́n lé sọ́jà kẹta àwọn á gbé lẹ́yìn tí ìbọn yẹn ṣe déédé àsìkò ìgbà tí wọ́n yìnbọn sọ́jà yẹn ni wọ́n sọ fún wa pé ìró ìbọn tẹ́ ń gbọ́ yẹn kì í ṣe ro AK-47 o ìró ó dákọ̀ ọbọn yẹn ẹ̀ máa gbọ́ ní òmórúkọ ọbọn àwọn bàbá yẹn ó darúkọ ẹ̀ ní fídíò tí mo fẹ́ fi léde ẹ gbọ́ irú ìbọn tán ní ń dún bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa ilẹ̀ Yorùbá nù Ìkòyí ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o àlàfo ìpínlẹ̀ Ọ̀ṣun sí Ìbàdàn sọ́yọ́ ní Ìkòyí wà ẹ lọ wò ó ẹ gbọ́ wíníwíní tí àwọn bàbá yẹn ló ṣẹlẹ̀ nínú igbó yẹn sí wọn. Omi tá a mú tán náà la kíkì máa ṣe ní gbogbo wa. Ọ̀rọ̀ àti ìrìn láti bí sí ibi ẹ̀sọ́ làṣàlẹ̀ fún ìbọn dáhùn. Àwọn ọmọ fi máa ṣe nílé àwọn ọkọ̀ náà. Bàtà yá àwọn sójà àtàwọn ọdẹ náà wá padà. Wọ́n wà tó tó ń yin ìbọn gidi. Ìbọn gidi. Láti bọ́ta ni wọ́n bá ẹ̀wọ́ kí ní ọjọ́ lábúlẹ̀ ẹlú àwọn Fúlàní tí wọ́n kó lọ. Gbogbo ẹ̀rá ìlárí. Wọ́n bẹ́ẹ̀ ìbọn tí bẹ́ẹ̀ náà sójà àti gbogbo lẹ́yìn máa láwọn padà. Ó ní ètí máa ń yín kan yẹn, ó ní èhè ní máa ń yín. Ó ní gbúmù, ó ní nǹkan mú ìbọn náà ni, ó ní kèsè ọ̀kan ní máa ń jáde. Bí kéhe, ó lé èhè náà mẹ́mẹ́. Ó ní kò ti rí. Wọ́n ní kèsè àwọn Fúlàní. Àwọn bá yí, ó náà kókó wa. Pé àwọn kókó bandit instruments yẹn. Àwọn yin ìbọn gidi ní orí ló kó adé lílẹ̀ lórí báyìí. Kódà ó ti bẹ́ẹ̀ nìkan lápá àti ìfẹ́ báyìí. Bẹ́ẹ̀ nínú àwọn ọdẹ kẹ́gẹ́ tí ìdìbò lọ́wọ́ àwọn ọdẹ kan bẹ́nu gbó báyìí.
àwọn ọmọ sì ké sálọ dáhùn fún àti aṣọ sùkúù ya ọta àti sòkòtò ọmọ kékeré kan tó ti yà pẹ̀lú tó ti yọ sọnù nígbà lárí. tí wọ́n ara àwọn kan tá à ń wénu káàkiri bí ṣe ń ṣẹlẹ̀ kiri nu torí la fi ń sọ fáwọn èèyàn pé nígbà léyà yìí ẹ má fòru rìn ẹ má fi òru rìn gbà kọ̀ọ̀kan ẹ sì má rìn pé já lọ gba inú igbó kan ẹjọ́ abẹ̀yìn ni àwọn wèrè yìí wọ́n mìíní ẹ̀ ní south west mo ti fi kíní ìlédè láti jẹta sí jẹrin tí mo ti ń pariwo ẹ̀ insecurity yóò àwọn people yóò mú wọ́n fẹ́ strike wọ́n tiẹ̀ fẹ́ strike ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jẹ́ tẹ̀sí wa wọ́n fẹ́ strike ẹjọ́ torí ọlọ́run ẹ mójútó àwọn agbègbè tí mo sọ yìí lọ́nà Ògbómọ̀ṣọ́ ṣe ẹyẹ ń kọrin ẹ mójútó àárín yẹn dáadáa ẹ mójútó gidi gan èdè àgbà tí mo sọ̀rọ̀ nípa pé kí sọ́jà àtọlọ́pàá kan máa mẹ́sì papọ̀ torí pé tí sọ́jà bá ń dá dúró àní dá wọn mọ̀ torí aṣọ sọ́jà làwọn wèrè yìí wọ̀ àní dá wọn mọ̀ o tẹ́ ẹ bá kó sọ́jà síbẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ìjọba ariwo yín lápapọ̀ yìí lẹ kọ́ sí ẹ̀ ẹ jẹ́ kọ́lọ́pàá mẹ́sì mọ́ wọn ẹ jẹ́ kọ́sítọ́ọ̀mù wà ń bẹ̀ kárí onírànràn yúnífọ́ọ̀mù Nàìjíríà bí oríṣi 4-5 káwọn àmọ̀tẹ́kùn náà sì dúró pẹ̀lú wọn káfí mọ̀ pé lóòótọ́ àwọn tiwa ni tí sọ́jà nìkan bá dúró dá wàhálà alẹ́ o tó ráwọn èèyàn náà wọ́n múra bọ̀ ni àwọn èèyàn dira gidi gan tá máa bọ́ sọ́jà lọ́jọ́ náà wọ́n ó ṣìnà fún sọ́jà o òdodo ọ̀lẹ́gbọ́n lẹ́nu mi lé ní díìsì lé pé aṣọ sọ́jà ní Boko Haram àti àwọn bandits ń wọ̀ ìdí nìyẹn kẹ́ lè mọ irú ìrìn àjò tẹ́ rìn ló jẹ́ mọ́ fi ìrìn àjò eléde tí èèyàn bá wọ sọ́jà sí ẹ̀ tó bá gba àdúgbò kọjá tí ìwà máa gbà wọ́n ó tì mọ́lẹ̀ o torí pé wọ́n ti bìlí pé Boko Haram àti sọ́jà Nàìjíríà ìkan náà ni wọ́n kò sí yàtọ̀. gbogbo kí ti sọ́jà níbẹ̀ lọ́wọ́ wọn tuntun ẹni tí ń kó wá fún wọn àmọ́ bí ìjọba náà ló rùkúrùtù wọn tó ní kó máa pa aráàlú kò sẹ́ni bọ́ọ̀dì tó mọ̀. torí Boko Haram ti wà ìjọba òṣègùn wọn rí àwọn náà ń ṣẹ́gun ìjọba àwọn ní repentant Boko Haram tẹ́ kó wọn ká sí ẹ lọ́rùn lẹ́tọ̀ káṣọ sí ẹ lọ́rùn tó kọ́ lọ Amẹ́ríkà kan lọ ṣe training àmọ́rú training tó lọ ń gbà lamẹ́ríkà tá bá tó dé àwọn ní tó máa pa sọ́jà wa so kò yé everybody kò yé wa o ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níbi ọdún bíi mélòó kan sẹ́yìn wọ́n sọ̀rọ̀ ń pa ọkùnrin kan lára àwọn Boko Haram tí wọ́n pa tó jú lórí àwọn ICIC àbú làwọn máa ń pè àbú nǹkan làwọn ń pè òjijì lákàgbọ́ tí Amẹ́ríkà ní àwọn pa Nàìjíríà ti pa tipẹ́ Amẹ́ríkà bá ní Trump bá tún announce pé ọwọ́ ti bà á àwọn pa Nàìjíríà bí ìjọba Nàìjíríà ṣe wá ń deny pé ó dàbẹ́ pé kì í ṣe àwọn làwọn pa ń gbà yẹn ẹ gbọ́ ọ̀rọ̀ ọdún lẹ́nu mi ẹ gbọ́ lẹ́nu ọmọbìnrin yìí yóò ṣàlàyé bí ìrìnàjò ẹ ṣe jẹ́ fún yín.
ṣẹ́yìn náà rí nǹkan báyìí ìdí tí ò já mẹ́ni tí èèyàn máa wọ́n ní agbójú okùnlé ò jẹ́ ní agbá lọ̀rọ̀ tó wà lẹ́yìn bóun lèèyàn ṣe nígbàgbọ́ nínú ìjọba tí ń parọ́ faraàlú ìjọba tí ó kì í rọ́mọ́lẹ̀ tí ń pa faraàlú bóun lèèyàn ṣe fẹ́ nígbàgbọ́ nínú wọn ṣẹ́yìn náà gbọ́ báyìí sìn ó ní máa sọ fún yín pé òde ní máa lé pé tọmọ yín ẹ bá ní ọlẹ́lẹ́lẹ́ni ní ọlọ́mọ ní máa pe ọmọ rẹ̀ ní àléèbá tẹ́ni ẹ bá bá lé yóò mọ̀ pé o sí nǹkan tí ń já léèbá àléèmú ni wọ́n ná àléèmú wàhálà dọ́ọ̀lì wọ́n ná tí ẹ̀mí ló fẹ́ bọ́ nílẹ̀ tó ṣẹlẹ̀ mu nísìnyí tára àtàbà yín lé sí sọ́wọ́ bá àbọ̀wọ́ bá ọ̀kọ̀ọ̀kan báyìí lọ́mọ ọmọ yọ ọ̀kọ̀ọ̀kan ni gbogbo yín ọmọ yọ gbogbo ẹ̀yin ògbélé gbídà tẹ́ ń dalẹ̀ Nàìjíríà láàmú tẹ́ ìdílé Nàìjíríà nítumọ̀ ọ̀kọ̀ọ̀kan lọ́mọ ọmọ yọ ọ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa lọ àṣírí yóò máa tú síta ní ju báyìí lọ lórí ètò ìlénìí títí láti mọ wákọ̀tọ̀ ètò mi wá lórí ìkànnì yìí èmi ti ń tòótọ́ bàbá àṣà kí n tó lọ mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi kan láti London lánàá nǹkan tẹ́ fi ránṣẹ́ sí mi mo rí gbà tẹ́ pè mí yẹn ó rẹ̀ mí mo ní kí n relax díẹ̀ mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore ẹ ṣé gidi gan ẹ ṣé mo dúpẹ́ Mr. Saheed ni wọ́n deliver message yẹn mo ti send ẹ̀ sí WhatsApp yín mo kàn tó ní kí n fi lè dúpẹ́ lọ́wọ́ yín ni ẹ ṣé gan mo dúpẹ́ mo really appreciate Ọlọ́run á jẹ́ ká sọdún ayọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ṣé.